Council men are usually born in the month of July, mostly on the 1st of July. Today's 1st of July, happy birthday to an handsome, caring, smart, and honest man, the cousin of Prophet Fabeku Francis Freedom. Láwọn ìránṣẹ́ Ọlọ́run òtítọ́ ìyànfẹ́ Olódùmarè ń tọ́lọ́run pè tí sì ń ránṣẹ́. Ọjọ́ ìbí rẹ̀ lòní jẹ́ wàá ṣe é ṣàmọ́lú lókè ìpẹ́kúnnukú ìkúnléwu wàá ṣọ̀pọ̀lọpọ̀ tó ráyè òsì ní báwọn bọ́jọ́ ọlọ́jọ́ lágbá Olódùmarè gbọ́gbọ́ mi. Àbúrò rẹ̀ mọ̀ ló kàn sí mi lónìí, Caroline ọmọ Bọ́láńlé, ó pọ̀ ọjọ́ ìbí ìránṣẹ́ Ọlọ́run òtítọ́ lè ní jẹ́wọ́ ẹ̀gbọ́n òun àtàtà pé kí wọ́n kí ọ. Ó ní kó túbọ̀ dàgbà tó kó mọ̀ ṣe bá wọn kọ́jú kú òsì nígbà kó ní kú lágbára elédùn àbí òtí mọ̀ orin fún ọ nìyí. Láwọn ìránṣẹ́ Ọlọ́run òtítọ́ Prophet Fabeku Francis Freedom ó ṣe bí sèkìtì ní baba tó bí ọlọ́mọ wò ó jájọ délùú baba tó bí ọlọ́mọ kí lọ́ọ́ rè kí ọ dáadáa. Ẹ̀yin lọmọ wá ọmọ ẹkùn láàfin ọmọ ẹ̀pá ọmọ ìwò ọmọ lámẹ̀sí ìkọ́ abẹ́gunjẹ apajá sínú ilé àpọ̀nà rẹ̀ sẹ́ǹkù líle baba tó bí yín lọ́mọ. Mo ṣe bẹ́yìn lọmọ lọ́jà méjì tó ń ná lóòjọ́ tó bá ti ná tù wọ́n kọṣẹ́ tán wọ́n tún ná tù mọ̀mọ́ ráyè. Láwọn máa jíjẹ fún akọni tó takọni nìyí ẹ̀yin lọmọ alágbègbè àjílù pèrègèdè òkè mẹ́rìndínlógún tí bẹ́ńlẹ̀ baba tó bí yín lọ́mọ tó fi ṣòlè yàgbẹ̀dì láéláé ẹni bá fẹ́ mọ̀dé rẹ̀ àfikún délé baba tó bí yín lọ́mọ. Prophet Fabeku Francis Freedom wá gbọ́ o ọdún rẹ̀ lẹ́kan sí lónìí àlékún owó àlékún ọlá àlékún orin torítọ̀ tó sì bá ìlẹ̀ fi kúrè bọ̀ wálé ọlọ́run tó ti dé sí òwá ní rẹ̀yìn òwá ní dẹni àwọn àti láwùjọ lágbára ètò wá gbọ́ ọmọ tuntun rẹ lónìí ire tuntun orúkọ tuntun ìgbéga lọ́tún lọ́gbẹ̀dẹ̀ ó fi jí òkè rẹ o ò ní rí kó aya iná mọ̀ sí níjó ọlá ṣe ìdùnnú. Àbúrò rẹ̀ Caroline ọmọbọlá ló pe mọ wí fún ọ pé ìránṣẹ́ Ọlọ́run ti tọ́ ò nínú gbé ìkúléwé àkàlàmàgbé pọdún jẹ ẹ dàgbà ẹ dògbò ẹ fi parí òbẹ̀lẹ̀ pèrè kejì omi ó ní gba ọdún ìṣẹ́jú kan ní òkan ní òkan.